Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby. I'm talking about the password of future music. Are you ready? Are you ready? Are you ready? Ladies and gentlemen, make some noise for Alhaji Malaika in the building. Are you really happy tonight? Okay. Thank you.
kò ní bàjẹ́ fún wọn. Kò ní bàjẹ́ fún ìjọba Èkó. Àlọ́ máa ní ìmọ̀ òwe lè dè. Wọ́n lé lọ sí báwa lọ sí wọ́n lé lọ sí ìlú ìsàn. Wọ́n ṣe ṣe lọ́dọ̀ wọ́n ṣe ní wàdàgì. Wọ́n ṣe lábẹ́ lọ sí ẹ̀yọ́. Wọ́n ṣe tẹ̀gbọ́dún. Wọ́n ṣe tẹ̀gbọ́bọ́. Wọ́n ṣe káàkiri sílẹ̀ wọn náà ni o. Wọ́n lé lọ sí ìyẹn lé ìkókò ní ìkókò ní ìkókò àdìbà bẹ̀rẹ̀ lọ. Wọ́n lé lọ sí lẹ́sà aláṣẹ lọ́ní ìwé tí o sí. Ẹ̀kọ́ máa ń yà ní o.
Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swoby.